Follow on Facebook page at Dr. Zabby's Talk Show. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó láyé tó lọ́run ọba tó lóhun gbogbo tó sì lè ṣe ohun gbogbo tó mú wa rí ọjọ́ títí òní. Mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Dr. Zabby Talk Show. Ayé ọpẹ́ yọ ṣé yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ ọlọ́run. Ayé ọpẹ́ a máa yọ fún wa ní agbára lọ́wọ́ ọlọ́run. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní? Ipe ká sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀. Ẹ máa bá mi po cup of tea lọ, mò ń padà bọ̀. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ẹ káàbọ̀ sórí ètò ní ẹ̀ẹ̀kan sí. A dẹ̀ kú oríire náà gbogbo àwa tí a nígbàgbọ́ wípé a máa bọ́ nínú oko ẹrú. Gbogbo àwa tínú wa dùn sí wípé Ọlọ́run ta wá jí. Ẹ dẹ̀ má jẹ́ ká gbàgbé o wípé kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan o. Ó kàn ṣe ni láàánú wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi tó kù àwọn ń gbára wọn lọ́wọ́ àwọn ajẹgúdújẹrá ni. Àwọn dá dúró. For example nsìn, ká ní Biafra wọ́n dá dúró, ilẹ̀ Yorùbá wọ́n dá dúró. Olórí kan wà ńbẹ̀ tán ṣe dáadáa. Wọ́n wá fẹ́ máa bẹ́ẹ̀ kọ́. Àwọn akónilẹ́rú tán kó wọn lẹ́rú tán láwọn ti yọ̀ǹda wọn tán tí yọ̀ǹda wọn nínú ẹ̀mí àti nínú ara. Wọ́n wá ń jà fitafita láti lè gbára wọn kúrò. Ìyẹn ń ṣẹlẹ̀, gbogbo wa la mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Áfíríkà. Tó bá jẹ́ pé àwa náà ti kúrò nígbà náà lọ́hùn, bóyá bí ò bá ṣe rí leléyìí, bóyá àwa gan ò bá dẹ̀ ti di ayé mọ̀ọ́ká ní ti dáadáa. Gbogbo nǹkan ti wà pẹ̀lú gbogbo bí nǹkan máa ṣe rìn ni. Àìmọye experiment tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lórí oògùn la fẹ́ sọ ni? Ṣé lórí àwọn engineer la fẹ́ sọ ni? Ṣé lórí ọ̀rọ̀ àwọn tí a fẹ́ sọ pé bóyá àwọn tán kó tó di pé wọ́n gbé plane sílẹ̀, ó ní àwọn ìgbésẹ̀ kan gbé. Kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe operation, ó níbi tán máa ti fail, ó níbi tán máa ti succeed. Títí di bá a ṣe ń sọ yìí gan, understand ẹ̀? Kí ni mò ń sọ ni wípé Ọlọ́run nìkan ló mọ̀ nǹkan tẹ́dá ò mọ̀. Bọ̀ àwa ń gbé ìgbésẹ̀ yìí, a fold ọwọ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ká lè ní òmìnira tiwa. Àwọn yẹn ti ní òmìnira, bọ̀ àwọn tí bí ò tú wọn sílẹ̀. Gbogbo wọn ń jà fitafita láti lè sọ wípé irọ́sẹ̀, ẹ̀yin amúnilẹ́rú, ẹ̀yin amúnisàlẹ̀ máa lọ níṣẹ́. Ó ti dandan kẹ́ lọ. Bọ̀ àwa ń so wá pọ̀ ni. Báwo làwa ṣe fẹ́ jára wa káwa dá dúró? Òun là ń sọ. Ìwọ tó bá ṣe alábàápàdé ètò yìí tó wà nínú wọn Nàìjíríà, a kí yín, ẹ kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe. How market? Báwo ló ṣe rí? Báwo lẹ ṣe rí sí? Ojú wo lẹ fi wo ìrìn àjò náà? How market now? Ṣé tí wàá rí àwọn nǹkan tuntun míì tán fi campaign fún yín? Campaign tí àwa ṣe àti campaign tí àwọn òjèlú tán ṣe, èwo ló wá wúlò? Ibo ló yẹ ká máa ṣàdúrà sí nsìn? Ẹ bá mi fi sínú comment section. Àwa ò gbéjà wá àti fẹ́ da ìlú Nàìjíríà rú. Bí òun ṣe wípé ó wà nínú òfin, irú ìgbésẹ̀ tá a gbé wípé a lè ṣe bẹ́ẹ̀. Yálà ó bọ́ sí nsìn tàbí kò bọ́ sí nsìn, ó máa bọ́ sí lọ́jọ́ iwájú. Tọ́lọ́run ti mọ ìgbà tó máa bọ́ sí. Bọ̀ òfin dé wípé a lè ṣe bẹ́ẹ̀. O lè sọ̀rọ̀ sókè wípé ẹ ń fìyà jẹ wá. Ẹ ń fìyà jẹ ìran wa. Ẹ ń fìyà jẹ gbogbo wa pátápátá ni. Because ìrọ̀rùn eku ni ìrọ̀rùn ẹyẹ. Ẹ má ní ẹjọ́ mi pọ̀, máa gbé fídíò kan wá tó wọnú ọ̀rọ̀ yìí. Kẹ́ máa fi mọ̀ pé gbogbo wa pátápátá ló kàn. How market now? A ní ká jọ fọwọ́sowọ́pọ̀, ká jọ ṣe kí ni? Káwọn ìjọba tiẹ̀ máa rí. Ẹ̀yin náà ṣe fídíò, ẹ̀yin náà sọ̀rọ̀ sórí WhatsApp wípé a nílùú ò rọrùn. Tẹ́lẹ̀ tí ó ní òṣàbò lè gbé mi, ṣé bí bó ṣe bá mi? Tí ẹ bá lè ṣe kí ni, ẹ jẹ́ ká lọ now. A ṣì ní ìdí èèyàn sí i. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè. Ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ńsìn. Ẹ wo ibi tí ọ̀rọ̀ lè, ẹ wo ibi tọ́rọ̀ lè, ẹ wo ibi tó dé. Gbogbo wa pátápátá, gbogbo wa là lọ́wọ́ ń bẹ, gbogbo wa là lọ́wọ́ ń bẹ. Bí Nàìjíríà ṣe dà yìí, gbogbo wa là lọ́wọ́ ń bẹ. Tẹ́yin bá lọ́wọ́ ń bẹ ẹ sọ, èmi ò lọ́wọ́ ń bẹ o, torí mi gbóhùn sókè.
à ń pariwo wípé a ní ẹ jẹ́ káwa parapọ̀ kí gbogbo ayé rí wípé lóòótọ́ àti òdodo àwọn ẹni yìí lóòótọ́ wọ́n wà tó bọ́ síta tó tó bíi millions ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, within 5 days Nàìjíríà wọ́n máa pín wa níbi tí iṣẹ́ dé. But ṣé àwọn tó ń lọ patí tó ń gbègbèsè ayé wípé mi ò lè wá kú o, wọn bá sọ̀rọ̀ apolo gàrí di 5,000 naira agolo gàrí, kọ́lọ́run ṣáà jẹ́ kémi rí tèmi ṣe ni. Òyìnbó ń prepare fún ìran ẹ̀ tó ń bọ̀ 500 years time. Òyìnbó ò plan fún paradise, no. Òyìnbó ń plan fún ìran tó ń bọ̀, òun ò plan fún paradise. Òyìnbó ò plan àlùjọ́nà. Òyìnbó ń plan báwo ni ilẹ̀ Ọlọ́run ṣe máa dá. Báwo ni ẹni tó túnbọ̀ lẹ́yìn tàwọn, báwo lọ́n ṣe lè rí ìgbésí ayé ìrọ̀rùn gbé. Àwa sọ wípé a gba ẹ̀sìn, àwa ò tún ọjọ́ ọ̀la ṣe, àwa ò bìkítà, àwa ń lé wípé ṣé báwọn ló mú wá fún wa. Èwo ló tọ́ ńbẹ̀ bí òun ṣe wípé ká lo way of life, ṣàánú fọ́mọlàkejì ẹ, ṣe nǹkan tó bá tọ́, tó jẹ́ pé rí ọkàn ẹ náà tó bá ó lè jọ jẹ, so that a máa lè jọ ronú, tábà tẹ̀lé ronú bákan náà, a máa jọ pàdé ní junction kan náà. You know, àdé ní ká má ṣe ẹ̀sìn, but Africa ti ṣe ẹ̀sìn. Wọ́n ti ṣe ẹ̀sìn kọjá ẹ̀sìn, ó wá kù ẹ̀sìn. Kọ́lọ́run kó là wá ńbẹ̀ ni o, gbogbo wa la lọ́wọ́ ńbẹ̀. Now, a kú oríire. Gbogbo ẹ̀yin tí ẹ gbàgbọ́ wípé àlóko ẹrú, ẹni ẹlẹ́ni, ọmọ ọlọ́mọ, ọkọ ọlọ́kọ, èèyàn ẹlẹ́yàn tó dìde tó sọ wípé èyí tẹ̀ ń ṣe fáwọn ìran mi yìí, onílé ọlọ́nà tí òun ṣe mílíọ̀níà, nígbà nǹkan tẹ̀ ń ṣe fún àwọn ìran mi àló ti tó gẹ́sẹ̀, eléyìí ti pọ̀ jù, báwo ló yẹ, ṣó yẹ kó rí báyìí ni. Gbogbo àwa tí a nígbàgbọ́ lórí ìrìn àjò tí Chief Sunday, Dr. Sunday Ìgbòho Òòṣà, Májàsọ́lá, owó baba Dami, tí a nígbàgbọ́ lórí ìgbésẹ̀ tó ń gbé, tá a mọ̀ wípé wọn ò fi dúdú pe pupa fún wa, a kíra wa wípé a kú oríire. A kíra wa wípé a kú oríire, wípé a rí abẹ́ umbrella tó dá láti vote fún. A rí pátì tó dá láti lọ. Ṣé mọ̀ pé àwọn pátì tó pátì, àwọn APC, PDP, whatever, inú wọn máa dùn ní pé àpọ̀lọpọ̀ pé mo wà lábẹ́ APC, àpọ̀lọpọ̀ pé mo wà. Àwa dúpẹ́ pé a wà ní, Ọlọ́run jẹ́ ká wà ní abẹ́ umbrella Chief Sunday Igboho. Àwọn tá a dúró takuntakun, àti ẹ̀yin tẹ́ wà nílé ni mò ń sọ o, a dúpẹ́ lọ́wọ́ yín o, a dúpẹ́ lọ́wọ́ yín o, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tó jẹ́ pé lótìtọ́ àti òdodo ní ọ̀rọ̀ yẹn ló dàrú mọ́ gbogbo wa lójú nígbà tó dé ibì kan. Ó ṣe mí náà, ó ṣe ẹ̀yin náà, bọ̀ a padà torí pé a rí wípé oko ẹrú ẹlẹ́ẹ̀kejì, oko àdánù, oko aburú míì láti fẹ́ lọ yìí. Wọ́n á tètè ronú, á tètè padà, torí pé kí ni, a gbé àbòsí sọ́wọ́ bí òun ṣe wípé ìbẹ̀rù Ọlọ́run àti àyà wa tó, báwo lọ́jọ́ ọ̀la àwọn tó ń bọ̀, báwo ló ṣe fẹ́ rí tó ń já wa láyà. Àwa ṣe ń gbègbèsẹ̀ yìí, a dúpẹ́ lọ́wọ́ yín, àmọ́ lóore. Now, gbogbo ní ká gbà wọlé. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbọ́ nǹkan tí Chief Sunday Igboho sọ níbà, ká tó wá máa lọ sí àwọn nǹkan míì àti àwọn fídíò ìyá wa Dúpẹ́ Onítìrì náà, aláti gbé fídíò tiwọn wá náà. Wọ́n ní yínníyínní ká lè ṣe míì, tàbí ẹni tó bá ṣe dáadáa ẹ jẹ́ ká kí. Àwọn náà ṣe, gbogbo ẹ̀ náà la máa gbé jáde. Níwọ̀nba ní ṣókí ni, mi ò ní jẹ́ kí fídíò yìí pọ̀ rárá. Ẹ ṣé gan ni, ẹ bá wa share ètò, ẹ bá wa share náà, kó tó di pé mo gbé ní fídíò jáde, ẹ bá wa tẹ like. Kò ná wa ní nǹkan kan, ẹ bá mi tẹ like.
ẹ̀yin tí ẹ bá ti share sórí fídíò anywhere ẹ lè share sí orí WhatsApp orí group anywhere ẹ bá wa share Ọlọ́run á mú wa délẹ̀ lérí láyọ̀ àti àlàáfíà náà èyí tó bá dẹ̀ jẹ́ nígbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti subscribe one love now. ṣáájú kan pè wá sí mítì kan dẹ̀ fún ara pé tó àwọn ọmọ yìí èròǹgbà mi lórí ìgbésẹ̀ àwọn Fúlàní yẹn ni pé ẹnu Yorùbá gbọ́dọ̀ kò tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ ká bá Fúlàní. ẹ má sọ pé ẹ ti gbọ́ rí o àwọn nǹkan tó wọnú ara wọn ni àwọn nǹkan kan wà tá a ti gbọ́ rí tá a lè lọ flush sọnù tó máa wúlò títí di ìgbà tí Jésù máa fi dé pàápàá ní nǹkan tí ọ̀gbẹ́ni kan sọ àti àwọn míì bọ̀ èyí tó bá jẹ́ tuntun nínú ẹ̀ náà a máa gbé wálé bọ̀ ọmọ mi gbẹ́ náà ló ń jọ́rọ̀ àná gbogbo wa la jọ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tárákùnrin tó ń dìde tó ń sọ jáde tá à ń rí tó ń bọ́ba sọ tó ń bá ìjòyè sọ tó gbójú ẹ̀ jáde tó dúró báyìí tó ń dẹ̀ ìdúró tán títí dọ̀là lọ́la. níjà káwọn bàbá wa gbogbo àwọn ọba wa gbogbo àwọn bàbá wa wọ́n ṣáájú kan pè wá sí mítì kan dẹ̀ fún ara pé tó àwọn ọmọ yìí o kí ròyìn dé sì gbé kí gbogbo ayé rí pé tó àwọn ni wọ́n sọ pé tó ká kojú wọn gbogbo ibi tí yàrá ti fẹ́ gbé Yorùbá ká fèsì ibẹ̀ Ọlọ́run mọ̀mọ̀ mú wa agbára mélòó wà làwọn Fúlàní wà ní wọn ò tó ń tó ń pera wọn. òun náà ló wá ṣẹlẹ̀ báyìí now òun náà ló wá ṣẹlẹ̀ ní Ìwérélé ọ̀hún tó nǹkan tó ń pera wọn ṣá ìgbà tán gbórúkọ olóyè kẹ́kẹ́ má parí rẹ̀ fọ́dà mi sísá mi ìyá mi bàbá mi wọ́n gbóhùn yìí pé Ìgbòho ti gbọ́rọ̀ yìí kò sí ní Kútọ́nù mọ́ kékulé kó sọ fún toko àwọn Fúlàní wọ́n forí bẹ́ igbó gẹ́gẹ́ bí àwọn kan tiẹ̀ ṣèlérí ní last week wípé nǹkan téèyàn ò lè ṣe kó má sọ Ìgbòho kò lè ṣe ta ló dẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá pàdé ó dàbí mo pílẹ̀ mi tó fẹ́ gbé wálé ni Saheed Ọmọbọ̀tá tó lóun ń bá wọn kà òun kàǹtẹ̀ dáhùn wípé òun mọ̀ ẹ̀pọ̀ ò lè ṣe nǹkan kan wọn ò lè lọ́bì kankan wọn ò lè ṣe nǹkan kan ṣáfẹ́ fi kú wó oorun ni èèyàn kó yàtọ̀ sẹ́ni tó ń rùn náà Ìgbòho ò ní sọ tí Ìgbòho ò bá ní ṣe kò ó máa sọ pé òun ò ní ṣe ni gbogbo èyí tá a sọ níbi 2 years ago nígbà tí Onitiri dé Onitiri òun gbogbo yín lẹ mọ̀ ìwọ tó bá níbẹ̀rù Ọlọ́run torí wípé àfẹ́jẹ́ kí ẹnu wa má kò ló dẹ̀ fà á bàbá Akíntóyè àti Chief Sunday Igboho ló tún sọ fún wa ẹ jẹ́ àtìlẹ́yìn bóyá tiẹ̀ náà máa yá bóyá ó máa yá nǹkan tó fà á nìyẹn o a máa gbà á ti gbà á Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ wípé a ti gbà á nǹkan tó fà á náà nìyẹn táwa náà sọ bẹ́ẹ̀ pé now 2022 yìí à ń láti lọ níta ló gbé wá kó tó di ipò dé Yorùbá nation no going back òun làwa ń sọ ìgbà tó dé ló sọ wípé irọ́ Ọlọ́run ti sọ fóun Ọlọ́run ti sọ fóun ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ nígbà náà ẹ bá wa fi kọ́mẹ̀ntì sílẹ̀ torí àwọn tó bá jẹ́ pọ́n ẹ̀ṣẹ̀ ń darapọ̀ gbogbo èèyàn kọ́ ló ti gbọ́rọ̀ Yorùbá nation yìí tán òun ló gbédè òun ló fún wa l'assurance ó fún wa ní kọ́nà ó fún wa ní kọ̀rọ̀ ó fún wa ní gbangba ipe àníkè kò sí nǹkan tó yẹ ẹsẹ̀ 2022 yẹn ni àṣé ó fi ń divert wa so that àwọn olóṣèlú àwọn yẹn ń campaign lọ wọ́n mú wọn ṣe gbogbo ẹ̀ lọ kó tó di pọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n dá àárín méjì wa wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa fi àti ẹ̀wà rójú àríkíní kan àwọn tó ń vóòtì lọ àwọn tó ń ṣe lẹ́ṣà gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ tìtorí ẹ̀ brọ́dà mi àti sísá mi ojú òní ti wà ọ̀rọ̀ wa dà ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́tìrì ẹ mọ̀ pípa tí èèyàn bá sùn tó bá jí náà ló jí ẹlòmíì dẹ̀ lè má ì tí èrè understand gbogbo èèyàn àìmọye èèyàn tí ò kì í hàn ń ṣe ojúlé méjì ọba ọ̀nà ṣe máa ń sọ ó lè jẹ́ èèyàn bíi méjì mẹ́ta ló ń wò lórí social media bóyá bí tán bá ti gbọ́ lẹ́nu ilé tán bá ti gbọ́ bọ́ bá máa gbé kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi God bless you now ẹ jẹ́ ká kọ́kọ́ wo mọ́ ṣe wọ Ìwérélé a sọ̀rọ̀ ṣẹbẹ̀ Ọlọ́run ni a sọ̀rọ̀ ṣẹbẹ̀ Ọlọ́run náà tún fún àwọn èèyàn kan ìyẹn tún ni àwọn tó máa ń pè ní wòlíì àwọn wòlíì kan bá sọ fún ẹ pé má jáde tó bá ti jáde nǹkan á ṣẹlẹ̀ lọ sábẹ́ ààbò tó bá lọ nǹkan tójú ẹ bá wá
òun ló máa rí. Àwọn kan wà tó jẹ́ pé bọ́n tiẹ̀ lọ sí church tán lọ sí mọ́ṣáláṣí, àkàndá ni wọ́n, ẹni òjíṣẹ́ Ọlọ́run, kí ló ń porúkọ ẹ̀, òjíṣẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé kò ń ṣe tó wípé wọ́n ń darí ìjọ, àìmọye gbogbo àwọn fèkì tó jẹ́ pé wọ́n ń darí ìjọ káàkiri, bá àwọn ẹlòmíín wọn ò darí ìjọ pọ̀, Ọlọ́run nífẹ̀ẹ́ sí ìgbésẹ̀ wọn. Àwọn náà dẹ̀rẹ̀ ẹlẹ́dàá ó ti mọ nǹkan tán fẹ́ wá ṣe nílé ayé. Now ẹ jẹ́ ká wo bọ́n ṣe wọ ìgbèrè ilé, ṣe ti like ẹ̀, ṣe ti fi comment rẹ̀, God bless you. Now fídíò ló wà. Má tẹ̀ mọ́ wọn sí fídíò ẹ̀ báyìí. ṣe rí wọn ìgbà tó ń wọ wéré leléyìí o, ìgbà tó ń wọ ìwéré òun leléyìí, Ìgbòho ẹ ṣáà ń gbọ́, Ìgbòho òòṣà, Ìgbòho ni ẹ máa lọ, èmi gan mo wà oh my God, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ délé. Láàárín méjì yín tí nǹkan kan bá dún, bọ̀ á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, bọ̀ á dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ support, because a ké bọ́ síta pé a ní ìdìrànlọ́wọ́. Ẹ ṣáà mọ̀ pé láti going to be 2 years nísìn, ẹni tó wá da gbogbo ẹ̀rù. Ibo ló kó o sí, ibo ló ń ṣe kinní kan, ibo ló ń ṣe gbádá, ibo ló ń ṣe kò, gbogbo àwọn eléyìí ṣe rò wípé àwọn ẹni eléyìí tá à ń sọ yìí, ṣe rò pé within 5 days náà kàn lọ pè wọ́n. Àwọn èèyàn tó fẹ́ tó 500, àwọn ọmọ ogun tó fẹ́ tó 500, ṣe rò pọ́jọ́ kan náà lọ pè wọ́n. Àwọn kan wá ń béèrè pé ibo ló ń náwó sí. Láti ìgbà tí ọ̀rọ̀ Yorùbá nation, láti bóyá bí a year plus insìn everything ti silent, báwo ló ń ṣe keep àwọn eléyìí? Tàbí ẹ gbọ́ wípé wọ́n announce níbi kankan wípé ẹ jọ̀ọ́ wa ní ìdí ọmọ ogun o, ẹ jẹ́ kán bọ́ síta o. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀? Ẹ bá mi fi sínú comment section now. Yàtọ̀ sí wípé a kéde wípé a ní ìdí support a dẹ̀ ní ìdí náà lélẹ́yìí. Ẹ rí ọ̀kadà, a tún máa ṣó àwọn mọ́tò tó jẹ́ pé tó lọ rent tó fi gbé wọn débẹ̀, àti bẹ́ẹ̀ lọ. Bọ̀ ààyò ebi ò pa wá. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe làágùn wọn, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń bá wa gbọ́n sí, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń bá wa fi sí. A ní ìrìn àjò iṣẹ́ ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni, a ní sí pẹ̀lú òkú, a máa débi tá à ń lọ. Ọkálò ló máa pe bàbá, a mọ̀ wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run, ní ọlá inú kan, lọ́lá wípé 90% ẹni tó wà ń lo òyìnbó gan ojú òun gan rí, a tún ti wà nígbà òtútù báyìí ń sìn yín o. You can imagine, o fẹ́ wọnú mọ́tò, o ti kọ́kọ́ wọ jacket, o tún lo muffler, o tún lo fìlà, o tún lo gloves, kó ẹ̀ṣẹ̀ wá sọ nínú ilé, kó ẹ̀ṣẹ̀ wá sọ wípé a ní àjò lè dàbí ilé, kò sí wẹ́dà tó ta lè fi wé tó ti Áfíríkà, kò sí ni. Ṣé ní gbogbo àwọn ìlú òyìnbó ìyẹn lásán gan tó? Ká tó wá sọ tí old age wa ń kọ́, ká wá sọ tí old age ń kọ́. Bọ́dà mi àti sísà mi, a ní gbọ́ ọmọ sí, wọn ò ní gbòkú ọmọ káwa mọ́lé. Ṣé tèmi àti yín tá a bá máa tiraka ká máa sọ̀rọ̀ yìí lọ, ká máa sọ̀rọ̀ yìí lọ, ká máa sọ̀rọ̀ yìí lọ. Mo ní àwọn èèyàn kan ló máa lànà, ìgbà èèyàn ló máa rìn. Téèyàn kan bá dẹ̀ ṣe nǹkan, téèyàn mẹ́wàá bá ṣe, wọ́n máa ní èèyàn kan ṣo ló ṣe, àwọn kan náà ṣe é. Èmi àti yín kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Now, ṣe rí àwọn tó ń lọ, ṣe rí àwọn tó ń lọ. No, inú kan ni ọlá inú kan la lò. Torí pé kí ni? Nígbà tó ń pariwo wípé ẹ̀kọ́ ọmọ ogun wá, ẹ̀kọ́ ọmọ ogun wá, ṣé ẹni tó hàn mọ́lé ẹ̀?
ẹni tó mọ̀nà ẹ̀ ẹni tó jẹ́ pé orí ayélujára kò lọ rí bàbá kò rí ṣe Sunday Igboho kò fẹ́ rí èèyàn kankan kí nǹkan kan wá ṣẹlẹ̀ ta ló fẹ́ respond gẹ́gẹ́ bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ń sìn láti ìgbà tí nǹkan ṣẹlẹ̀ ta ló respond ọ̀ rí wọn lẹ́nìwẹ̀ẹ́ náà. Ìgbòho ràn yàn lọ ó tún pe kábíyèsí òun gan tún dúró tán Ìgbòho tún dúró tán Ìgbòho tún dúró tán sẹ wípé yes èmi rèé ẹ mọ̀ pé gbà míì wà àwọn tí ogun bá dé àwọn ọmọ ogun tán láyà àwọn náà máa fèsì ogun olórí oko òun náà máa sọ pé yes òun wà gbagbagba bó ṣe jẹ́ nìyẹn a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sí a tún dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹlẹ́dàá gbogbo wa pátápátá wípé Ọlọ́run ó fi Sunday Igboho ṣe Sunday Igboho ṣá ó fi ṣe tawá lọ́rẹ nílẹ̀ Yorùbá ní àkókò tá a wà yìí ní generation tá a wà yìí ojú òní ti wà ọ̀rọ̀ wa òní dayọ̀ ó mọ̀ pé mi àti yín a máa rí tàn èrè pa nípa ìrìn àjò yìí ní agbára ní ọwọ́ Ọlọ́run. Now okay sir. ṣe rí wọn ìwé eré náà ń lọ yẹn ń lọ wọ ìwé ilé ni ó ń lọ wọ ìwé eré. a ṣe rí di 40 seconds ni. ìwé eré náà ń lọ. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run òtítọ́ ló máa dé oríta tí ó lórí òtítọ́ wọ́n ní kí wọ́n lè mọ̀ òtítọ́ wá mú wọn lára dá òtítọ́ lásán. ìwé rere la wà yìí àsìkò ti tó àwọn Fúlàní dà ọlàdè wọlé irọ́ ni o ìwé rere la wà yìí ẹ sọ fún mi ó dàbí àṣìṣà mi tẹ́ ń gbọ́ mi ṣáànà náà lọ kó àwọn ọmọ ogun ìjọ tàbí ìjẹta ni aláwa tá a dúró àmọ́ torí nǹkan tá a ṣe dúró a dẹ̀ mú ẹni tó wà lórí òtítọ́ à ń sọ wípé iṣẹ́ ń lọ àní ìdá tí máa pariwo ó ń pèpè ni ó ń bẹ̀bẹ̀ jáde ni ẹ gbà wá o ìwé rélé ẹ gbà wá wàhálà ti dé ogun ti dé àwọn Fúlàní ti pààyàn wọ́n ti pa OPC wọ́n ti pa ọlọ́pàá wọ́n ti pààyàn oríṣiríṣi ẹ gbà wá Ìgbòho gbà wá òun rèé o òun lélẹ̀ òun la rí ìyẹn lè máa fi àní ṣé àná ṣé èní ṣé jẹta náà kó àwọn eléyìí náà yá sáré kó wọn papọ̀ no tàbí gbogbo àwọn agbègbè kan láti bóyá bíi last year tí gbogbo bẹ́ẹ̀ silent ṣe rò pé ìjọba ló ṣiṣẹ́ ibẹ̀ ni mo béèrè ní o ṣe rò pé ìjọba tí ò ráyè tàráàlú rárá ṣe rò pé àwọn náà ṣiṣẹ́ ibẹ̀ èmi ò mọ béèyàn ṣe wà èmi ò rírú Ọlọ́run rí o Ọlọ́run dẹ̀ máa ń jẹ́wọ́ ara ẹ̀ fún wa èmi ò mọ béèyàn ṣe wà tó nífẹ̀ẹ́ ìran ẹ̀ ju ara ẹ̀ gan lọ ẹ jẹ́ kí n gbé bẹ́ẹ̀ bíkọ́ ìwọ tó bá fẹ́ràn ara ẹ̀ wàá máa dúró rí ara ẹ̀ pé yé tí n bá lọ tí n bá ṣe kinní kan Ọlọ́run ò ní jẹ́ o mo tiẹ̀ ti ṣe eléyìí tọ́lọ́run tiẹ̀ ti jẹ́ ń bọ́ ń bẹ̀ pẹ̀lú gbogbo nǹkan táwọn ọmọ Yorùbá ṣe fún mi báyìí báyìí o Ọlọ́run mo ti já o mo ti jẹ́sẹ̀ mi bí tó tiẹ̀ ràn mí lọ́wọ́ dé. pé 3 minutes kò ì pé. ṣé kò wà láti rí wa ojú ilẹ̀ làṣà àwọn aráàlú wẹ̀rẹ̀ gan inú wọn dùn. ẹ má bẹ̀rẹ̀ ẹ̀ fún wọn ẹ
ṣàrò èrò ń bẹ̀ ẹgbẹ́ ká fẹ́ sọ̀rọ̀ ọ̀bẹ̀ yá ẹ má jẹ́ ká fẹ́ gbogbo ẹ̀. Adúpẹ́ lọ́dọ̀ ó ti dé. adúpẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ìwéré o. Èmi ò ń ṣọmọ ìwéré, mi ò ń ṣọmọ mi ò kì í ṣọmọ Oǹdó gan, mi ì tiẹ̀ ń ṣọmọ Ọ̀yọ́ gan. But ìran mi ni mo pè é, ìran la pè é. Kan tó sọ wípé apá abolo tí wọ́n máa ń kọ́ ní ọmọ ọbo ní ẹwà ní Yorùbá ni mí, kó ṣe tó máa sọ wípé apá ibi tó jẹ́ nǹkan kan náà jọ ni wá. Bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí kò ń ṣe mímọ̀ ṣe tiwa, kò ń ṣe mímọ̀ ṣe tiwa. Bí èjì náà bó ṣe jà lọ́tún lósì tó yìí ń jà lọ lọ́wọ́lọ́wọ́, bọ́ Ọlọ́run mú wa dúró, àwa ní fẹ́ sọnù àdẹ̀ ní yọ sọnù bí ìgbálẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo bá máa ṣe o, Ọlọ́run nìkan ló máa bá wa ṣe, bọ́ àlè fòdọ̀wọ́. Rome is not built in a day. Ìlú Ireland tó ń pè ní Dublin kò tóbi tó, mi rò pé ó tóbi tó Ìbàdàn. Mi rò pé Ireland ó tóbi tó Ìbàdàn. Wọ́n dẹ̀ gbara wọn kúrò nínú oko ẹrú àwọn UK yìí. Bọ̀ ọjọ́ kan náà kọ́, ó nígbà tán bẹ̀rẹ̀, brọ́dà mi àti sísà mi. Kí ló wá ń ṣe látọjọ́ yìí? Kinní kan ṣé rally ni? Ṣé kinní kan? No, kò rí bẹ́ẹ̀ torí pé àṣírí ó máa mì wá, ó máa gbò wá. But ká máa keep on trying. Òun là ń ṣe lọ́wọ́, òun là ń ṣe. Kọ́lọ́run kó ṣe dáadáa fún èmi àti yín. Now, gbogbo wa pátápátá la rí pé wọ́n wọ ìwéré ilé. Gbogbo wa pátápátá la rí wípé wọ́n wọ ìwéré ilé. Now, ẹ jẹ́ ká wá lọ wo, ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tán sọ pẹ̀lú kábíyèsí. A ṣì ń gbé fídíò Ìyá Onítìrí bọ̀. Ẹ̀yin tẹ́ bá ti ṣe ẹ̀fẹ́ ṣe ẹ̀ náà, ẹ̀yin tẹ́ bá ti like ẹ̀. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́, why not tell you subscribe? Àgbéyẹ̀wò oríṣiríṣi la máa ń ṣe ń bí báyìí lórí ìkànnì aláyọ̀ Dr. Zabby Talk Show. Àdúrà wa gba ojú òní tiwa. God bless you. Ẹ jẹ́ ká tiẹ̀ sáré lọ mu cup of tea náà. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Yín padà ń sìn, máa pè yín padà ń sìn, mo wà lórí program. Máa pè yín padà. Yes, sir. Yes, sir. Oh my God, ẹ má bínú. Ẹ ti gbóhùn mi, àwọn èèyàn kan ló pè mí. Now, ẹ jẹ́ ká continue. Ẹ jẹ́ ká lọ sí orí eléyìí. Nípa àdí èyí, wọ́n bá wọn interpret. Ọlọ́run Elédùmarè tó gbé ìlú yìí kalẹ̀ pẹ̀lú àwọn aláṣẹ ìlú yìí. Wọ́n láwọn fẹ́ kẹ́ gbà fáwọn pé mímì kan ò lè mí ìwéré ilé. Wọ́n ní bó ṣe ń rí nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. Àwọn ìgbésẹ̀ kan ti wà tí àwọn ti. Ẹ ṣáà mọ̀ eléyìí. Ẹ mọ ọba Ògbóni. Àwọn ló ń wà ní Ọjọ́ta lọ́jọ́ kìíní àná tán fi pa lady kan. Ṣé kí lorúkọ ẹ̀ náà? Ṣé kí lorúkọ lady yẹn? Táwọn ọlọ́pàá jẹgúndíjẹrá Nàìjíríà, àwọn ọlọ́pàá tán lọ yìnbọn fọ́mọ ọlọ́mọ. Ọba kábíyèsí Ògbóni, àwọn nìyẹn o. Àwọn débẹ̀. Ẹ ṣáà ń gbọ́, àwọn nìyẹn. Ẹ máa rí wọn pé a máa ń gbé wọn wá sórí world media náà. Àwọn náà wọ́n wà pẹ̀lú Chief Sunday Igboho dákú ni. Lórí ìrìn àjò yìí dákú ni. Kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Lórí ti Ọjọ́ta náà, lẹ́yìn the other one yẹn náà, ètà tún lọ last gan. Àwọn ló ń lead àwọn team yẹn. Now,
àwọn aláṣẹ ìlú yìí tí wọ́n tẹ ìlú yìí tí à ń pè wọ́n ní alálẹ̀. àwọn ìwéré lọ́wọ́ àyè ò ṣẹ́ráwọn èrò bó ṣe lọ èrò dẹ̀ tí ì pọ̀ ńgbà yẹn o èrò tí ì pọ̀ o àwa ní ká jọ ṣe nǹkan papọ̀ kó gbé nǹkan wá má fún wa ní gbogbo ẹ̀ kankan jẹ́ ká mọ̀ wípé òtítọ́ ló gbé sọ́wọ́ ká dẹ̀ wá kóra wa jọ ká jọ fọwọ́ wẹ ọwọ́ báwo la fẹ́ ṣe nǹkan síbi tó jẹ́ wípé bí òkùnkùn ọlọ́jà òkùnkùn ó dangerous gan ni ọjà ìmọ́lẹ̀ lélẹ̀ àwọn tó yìn nígbàgbọ́ lélẹ̀ táwọn eléyìí nínú nǹkan tá à ń sọ yìí tó bá dójú ẹ̀ tẹ́lẹ̀ bá sọ fẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá sọ fẹ́lẹ̀ Ìgbòho kì í ṣọmọ bẹ́ẹ̀ Ìgbòho kì í ṣọmọ bẹ́ẹ̀ náà. wọ́n ní ìtumọ̀ pé ogun ọjà àkọ́kọ́ ìwéré ilé ó ní òòṣà tó ń ṣiṣẹ́ yẹn tó dẹ̀ sì wà bó ṣe wà láyé àtijọ́. àwọn èèyàn rèé o àwọn èèyàn ló lọ yìí o àwọn èèyàn ló lọ yìí o ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé kí ni kò ń ṣe mímọ̀ ṣe èmi àti yín bí ò ń ṣe wípé àánú la rí gbà wípé a mọ òtítọ́ a dẹ̀ dúró ti òtítọ́ mo dẹ̀ mọ̀ pé òtítọ́ ó máa mú èmi àti yín lára dá ní agbára lọ́wọ́ Ọlọ́run àní àwọn ìran wa tó ń bọ̀ sẹ́ àwọn náà máa rántí wa torí pé àwọn òyìnbó àwọn generation kan ti lọ àwọn generation míì tó ti dé àwọn rántí àwọn tó ti lọ nǹkan tán ti ṣe sílẹ̀ àwọn ní history àwọn pọ́n history lé tó bá fẹ́ gbàwé tó bá fẹ́ gba pálí bìtìkò ó máa lọ ka ìwé history wọn ni ìgbà wo náà bí Queen Elizabeth ọba mélòó ló ti jẹ ibo ni Queen Elizabeth ti wá àwọn mélòó ló ti kó lógun àwọn mélòó náà ti kó lẹ́rú kó tó di pé ó fẹ́ gba passport ni mọ ibo ni tiwa wà lọ́jọ́ títí òní Ọlọ́run kan lélẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí ni kán lè fi mọ̀ wí Ọlọ́run nìkan ni kéèyàn ṣáà máa ṣe òtítọ́ Ọlọ́run ló kàn fẹ́ sọ pé kí nǹkan yìí kó kàn so that àwọn ọmọ Yorùbá máa lè mọ̀ pé lótìtọ́ àti òdodo àwọn tó ń sọ̀rọ̀ yìí wípé àwọn mọ nǹkan tó ń sọ sẹ́ẹ̀ alámọ̀ nǹkan tá à ń sọ sẹ́ẹ̀ àmọ̀ nǹkan tá à ń sọ sẹ́ẹ̀ àwọn èèyàn ó dúró Ìgbòho láwọn èèyàn tó dúró digbádigbá tíṣẹ́ náà dẹ̀ ń lọ lábẹ́lẹ̀ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò ń ṣe Ìgbòho Ọlọ́run ni ẹ dẹ̀ mọ̀ pé owó gbà ní Ìgbòho náà máa ń sọ wípé Ọlọ́run ni ẹ jẹ́ ká túbọ̀ nǹkan tí Ìgbòho sọ níbà. fọlọ́bùra fún yín wọn ò tó ń tọ́ gbéra wọn Ọlọ́run bá Olódùmarè ń gbọ́ ṣùgbọ́n tá a bá ní nǹkan. ẹ ṣáà gbọ́ nǹkan tí Ìgbòho sọ ń bẹ̀ yìí ó lọ́lọ́run ọba Elédùmarè ń gbọ́ ó lọ́lọ́run ọba Elédùmarè ọ̀rọ̀ mélòó ni Ìgbòho máa sọ tán ní dárúkọ Ọlọ́run yìí náà ni ta dẹ̀ ríbi táwọn ń pe Ọlọ́run wọn sí. now fídíò mi ti lélẹ́yìí o àwọn tó lọ ìwéré náà ṣe lélẹ́yìí o ẹ̀rí fídíò mi lélẹ́yìí o àwọn mọ́tò kan gbé lọ lélẹ́yìí o fídíò mi tún lélẹ́yìí o fídíò mi tún lélẹ́yìí àwọn tán lọ lélẹ́yìí o. ẹ máa rí nsìn àwọn tó nìkan ṣe tó máa bọ́ síta nsìn ẹ máa rí ọ̀rọ̀ tó máa sọ ẹ máa rí àwọn nǹkan tó máa sọ ọ̀rọ̀ tó jẹ́ pé negative 2+2=4 ni o fẹ́ ṣe nǹkan kárí nǹkan tó ṣe àwa ń ṣe àkókò sẹ́pà ti gba pépà àdẹ̀sọ́ pépà ti gbà lù Fúlàní ẹ̀ ń fìyà jẹ wá irọ́ ṣìṣọ́lè ní nǹkan tó bá máa gbà làwọn máa fún sẹ́ẹ̀ lè fìyà máa jẹ ìran mi sẹ́ẹ̀ ṣe mọ̀ pé ó yàtọ̀ sí pé a ti gba pépà o a ti kúrò o ẹ máa nìṣó o wọ́n ti fún wa láti UN o wọ́n ti ní ká máa jó lọ o wọ́n ti ní kinní kan o bá máa ṣe rìn léléyìí o aṣọ tá a máa wọ̀ lélẹ̀ ṣe mọ̀ pé yàtọ̀ wà ńbẹ̀ alẹ́ lè fìyà jẹ rán mi bọ́ a máa dẹ̀ kúrò lórílẹ̀‐èdè iṣẹ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run ibi tí Ìgbòho tó dúró sí nìyẹn
ṣé mọ̀ pé ó yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé irọ́ ló ń tà fún wa bí èlùbọ́, irọ́ ló ń tà fún wa ní ojoojúmọ́. Now ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo eléyìí náà. A fi yọ̀ wọ́n o, a fi yọ̀ wọ́n, bọ̀ iṣu ẹni ló máa ń tọwọ́ ẹni bepo. Òun ni ọ̀rọ̀ yìí, òun lọ̀rọ̀ fídíò tá fẹ́ wò yìí. Ẹ̀yin tí ẹ bá ti share fídíò yìí, ẹ bá wa share. Mo fi gbogbo yín, bọ̀ ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa pé a kú bójú ọjọ́ ṣe rí, God bless you, one love. Now. Àwọn ọmọ ọlọ́mọ tí Dúpẹ́ tó rán lọ lélẹ̀ tó ní kán lọ, àwọn bíi 4 bíi 5 kan ni tó ní kán lọ gba rédíò station. Ṣé báyìí fẹ́ gborílẹ̀-èdè nìyẹn? Tó bá fẹ́ lọ gba rédíò station tó wà ní Nàìjíríà kò ń ṣe 20. Láyé ìgbà kan rí òun náà ń ṣe irú gbígbélé ìbọn. Àwọn náà kàn fẹ́ jáde wípé ẹ jẹ́ ká gbogbo irú àwọn eléyìí sìn, ṣe gbọ́ nǹkan kan. Ìgbà tí àwọn Abuja 12 tán fi wà ń bẹ̀, èmi àti àwọn bá ṣe ń pariwo, ṣe gbọ́ anything? Wọ́n wà ní prison Ìbàdàn. Ṣe tún gbọ́ anything lé orí àwọn ọmọ ọlọ́mọ tó bá ti jẹ́ pé wọ́n bribe wọn gẹ́gẹ́ bí ọmọ Ìgbò ṣe wà láàrin wọn wípé okay, ẹ mọ̀ pé irú ẹ̀ náà wọ́n ṣe ní Amẹ́ríkà nígbà tá a lọ ṣe rally 2 years ní Amẹ́ríkà. Ṣe mọ̀ pé àwọn APC ńgbà náà lọ́hùn, àwọn ọmọ ẹ̀yìn bàbá búbù wọ́n lọ rẹ́ǹtì àwọn akátá wa tán fún wọn lówó, ojú àwọn tán lọ báyìí náà ṣe ń pín owó lé wọn lọ́wọ́, tán lọ ń campaign bẹ́ẹ̀ pé Nàìjíríà dáa, kò sí nǹkan kan tó ṣe Nàìjíríà. Bẹ́ẹ̀ náà làwọn eléyìí náà, àwọn eléyìí sàn lè má mọ nǹkan tó ń lọ lórí ayélujára, wọ́n ṣàkàngbé ní bísínẹ́sì fún wọn. Ṣérú nǹkan tá à ń sọ ni, ṣérú nǹkan tá a fẹ́ nìyẹn? Kò ń ṣe pé à ń bara wa jẹ́ lé òyìn. Báwo ni èèyàn ṣe ní sòótọ́ ọ̀rọ̀ adẹ̀lá fẹ́ lo nǹkan náà? Àwọn kan máa ní ẹ má sọ, no, aburú lélẹ̀ tó wá ń gbọ́ aburú, bìkọ́ kò ń ṣe ọ̀nà tó lẹ́tọ̀ọ́ lélẹ̀. Tó bá pàkan lára àwọn ọmọ yẹn, àwọn tí ó tó ṣẹlẹ̀ sí gan, àwọn tó ti ṣubú nínú ìrìn àjò ìgùn, kò ń ṣe pé ó dùn mọ́ wa nínú. Bọ̀ gbogbo wa náà lájọ rí bó ṣe jẹ́, bọ̀ kò ń ṣe pé èèyàn wá plan nǹkan tó stupid báyìí. Tí Ìjìnlẹ̀ náà tó náà wá jókòó sórí orí kinní ẹ̀ ń bẹ̀ tó ń sọ pé ẹ̀yin ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí àti gba rédíò ókè gba tẹ́gbà, ṣé Yorùbá nation lẹ ti gbà yẹn? Láti gbà yẹn náà sí títí dìsìn. Kó tiẹ̀ wá jẹ́ pé ibi tẹ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lélẹ̀, a ní kájọ ṣiṣẹ́ papọ̀. Àwọn ìjọba Nàìjíríà wọ́n mọ̀ wípé Ìgbòho wọ ìwé relé, wọ́n mọ̀. Kájọ ṣiṣẹ́ papọ̀, ká máa bá àwọn Fúlàní yẹn, kájọ máa bá wọn fà á, ká dẹ̀ máa ṣe paperwork, ká dẹ̀ máa ṣiṣẹ́ lọ títí ìgbà tó lọ́ọ̀ máa fi sọ pé òun dẹ́sẹ̀. Ṣé ìyẹn ò wá da bí pé kéèyàn kan dé kó fẹ́ wá kóun kàn fẹ́ gba orúkọ? Torí pé a ní kò expect sẹ́ wípé wọ́n máa welcome òun báyìí, nǹkan tó ba nǹkan jẹ́ nìyẹn. Gbogbo wa yìí pátápátá, àwa ni Ìgbòho, another Ìgbòho ni wá. Ìgbòho ti wá pọ̀ rẹpẹtẹ, another Ìgbòho dà, àwa tí a nígbàgbọ́ sí Ìgbòho yìí náà, àwa náà la tún pọ̀ sí. Another Ìgbòho is Ìgbòho, torí àwa ò dalẹ̀. Àwọn lélẹ̀, àwọn tó ń filé wọn sílẹ̀ kan fi ọ̀nà wọn sílẹ̀, àwọn another Ìgbòho, àwọn lẹ́rì. Àwọn another Ìgbòho, àwọn another Ìgbòho, àwa lélẹ̀, àwa another Ìgbòho wa lélẹ̀, another Ìgbòho. Ẹ mọ̀ wípé kéèyàn máa pọ̀ sí, Ìgbòho ń bímọ sí, àwọn èèyàn nígbàgbọ́ lórí ẹ̀. Àwọn èèyàn ò dákẹ́ wípé náà ẹni yìí náà Ọlọ́run ó fi ẹ̀bùn ẹ̀ fún wa ni. Another Ìgbòho is Ìgbòho. Ìgbòho ń bímọ sí ni, ó wá ní another Ìgbòho. Ìgbòho náà sọ ń gbà ẹ̀ náà, Ọlọ́run ò ní kéèyàn kan má dìde náà. Òun gan expect pé káwọn èèyàn ẹ̀ dìde náà. Bọ̀ Ìgbòho yìí náà la ṣì rí o. Ẹni tó wá ta rò pé bóyá a ti rí gẹ́gẹ́ bí nǹkan tí Ìgbòho ń sọ, irọ́ ni kò wá ṣe nǹkan kan fún wa o, ó wá dì wá lọ́wọ́ mú ni o. Bọ̀ Ọlọ́run á ṣe èyí tó dáa fún wa. Now, ẹ wá wo, mo dẹ̀ ní mi ò fẹ́ kí fídíò yìí gùn. Now, ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí Onitiri sọ fúnra rẹ̀. Congratulate Yorùbá nation.
Yoruba Nation, New Nation. Yoruba Nation, New Nation. Ẹ bá mi hashtag, ẹ bá mi pariwo ẹ̀ sí. Ṣé rí nǹkan tán kọ síbẹ̀? Èmi pa díẹ̀ lórí ayélujára ni èmi kọ́ mo kọ́ ọ. This woman, she is a big scammer. Olè. Èèyàn ló ṣe síbẹ̀ òun fọlọ́run búra èmi kọ́ mo ṣe èmi náà bá pàdé tí mo lò ní. This woman, she is a big scammer. Olè. Ẹ̀yẹ́ wo gbélé yìí sìn. Ẹni tó bá gbọ́ yẹn tó bá jẹ́ ẹni tó ń reason dáadáa ó máa daṣẹ́ Ìgbòho nù ó máa daṣẹ́ àwa ní pé Ọlọ́run ti ṣe àgúmà yẹn torí pé ó jẹ́ ìyàwó Abíọ́lá ẹ̀yin náà gbọ́ nǹkan tó sọ náà ẹ wá wo iṣẹ́ táwa ń ṣe táwa ní scammer nínú àwa méjèèjì. Rome is not built in a day torí pé a ṣe nǹkan yìí rí tábà ní Yorùbá Nation now kò sí ìyàn kan tó sanwó fún ìyàn kan à ń gbìyànjú ni kọ́lọ́hún kó wá dé gbìyànjú èmi àti yín ládé ni. Ìwọ tó bá wà ní UK àwọn èèyàn kan ló ń jà fún ilẹ̀ yìí tó fi rọ̀ ẹ́ lọ́rùn. Àrò ipá gbọ́ nínú ìtàn pé Bible tàbí Kùránì náà fi tẹ ilẹ̀ yìí dó náà. L'Amẹ́ríkà náà the same thing, Italy the same thing, France the same thing. Àwọn èèyàn kan ló bẹ̀rẹ̀ àfi tá a bá ní sùúrù tá a bá gbà fúnra wa. Tá a bá jọ pa ẹnu pọ̀ láti jẹ́ kán mọ̀ wípé $1 million tó tún béèrè scammer ni. Òun ló fi short up ẹnu gbogbo wọn òun owó yẹn ló máa dá lọ ìgbà tẹ́ ẹ̀ báyìí ti dà pé nǹkan òun ò tí lè ṣe nǹkan kan ojoojúmọ́ la Adélé ń dé láti bí 3 months sí lọ́ tún sọ̀rọ̀ Adélé ń bọ̀ o Adélé tún ti ń bọ̀ o tó bá máa di next week Adélé ń bọ̀ níbi ọjọ́ kan gan-an ní ẹ̀hún fúnra ẹ̀ ló máa lọ ẹ máa lọ pàdé ìyàwó ṣé ẹ̀ tí tó jí ni ẹ̀yin ò tí tó wake up akálòlò á pé bàbá ọ̀nà jìn ẹrú ní bàbá ọ̀nà jìn àmọ́ gbàtà a máa débẹ̀ a máa ṣe kí ni a máa débẹ̀ a nígbàgbọ́ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ nígbàgbọ́ lórí wa lórí wípé àwa náà nígbàgbọ́ lórí àwọn tó ń gbé ìgbésẹ̀ yìí torí pé a bọ́ síta a pè yín láti orí world media Yorùbá world media pé ẹ support wa a dẹ̀ rá àwọn èèyàn 2 3 4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tọwọ́ sínú àpò tó ń dẹ̀ support wípé adúpẹ́ àmọ́ lóore Ọlọ́run ò ní dójú tì yín Ọlọ́run ò ní bà yín lórúkọ jẹ́ ìgbàgbọ́ ta ní fún ìran wa wípé wọ́n wà nínú ẹrú wípé a lè jọ parapọ̀ a lè jọ pawọ́pọ̀ a lè jọ fi ẹnu kò wípé ká túra wa sílẹ̀ nínú oko ẹrú ìgbàgbọ́ náà kò ní dòbò lágbára lọ́wọ́ àdẹni tẹ́ lọ́wọ́ ara wa now ẹ jẹ́ ká continue lọ́wọ́ nǹkan tó ń sọ èmi kọ́ mo sọ èmi kọ́ mo sọ o èmi kọ́ ni mo sọ o this woman she's a big scammer olè ọbẹ̀ ni èmi kọ́ mo sọ now. Ẹ bá mi gbé e síwájú tẹ́ánú ipe ó ti bọ́ sí gbogbo àgbáyé ó ti wọ Committee of Nations lágbàáyé gbogbo àgbáyé tí ń congratulate Yorùbá Nation. Okay. Ẹ bá mi gbé síta bẹ́ẹ̀ ẹ máa bá mi sọ ní gbogbo ìṣẹ́jú gbogbo ìgbà láti ìṣẹ́jú yìí lọ congratulations Yorùbá Nation New Nation lónìí nínú Amẹ́ríkà mo máa ń sọ ìgbà táwọn náà fẹ́ gba òmìnira wọn àwọn kan wọ́n takú ni pé àwọn ò ní gbà in fact ibi tí ó yẹ tí ṣe bá rí ibi tọ́lọ̀ ní agbára dé ṣe rí àwọn ìlú tán takú yẹn di ọ̀la wọn ò bá àwọn ìlú tó ṣáájú yẹn. bẹ́ẹ̀ni di ọ̀la wọn ò bá àwọn ìlú tó dìde tó sọ pé àwọn fẹ́ jẹ òmìnira àwọn náà sì wà wájú. now ẹ wo ṣe rí nǹkan tó ń kọ èmi kọ́ ni mo sọ wípé this woman she's a big scammer olè nǹkan tó ń lọ́gbọ́n kiri láti ọjọ́ yìí nìyẹn but ó ní parọ́ níyì ẹ̀tẹ́ ló mú wá ó parọ́ yẹn á súnmọ́ ara gàgà bò á bẹ̀rẹ̀ sí ní pariwo bọ̀ parọ́ níyì ẹ̀tẹ́ ló mú wá. Àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹnu nìkan ni a ní mo léèyàn kan nígbà kan tẹ̀ mo alias ẹ̀ ni mo fọlọ́run búra èmi ni mo fún irọ́ borí jẹ́ èmi ni mo fún lẹ́yìn irọ́ borí jẹ́ tó bá ń sùn lọ́wọ́ bá ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu irọ́ ni tó kó kàn lanu wípé good morning tẹ̀ irọ́ ló jáde lẹ́nu ìgbà tí èèyàn bá sọ̀rọ̀ 100
tí rọ́bà ti jẹ́ 85 90 nínú ẹ̀ ṣé ẹ mọ̀ pé rọ́bà orí jẹ́ ló yẹ kó jórúkọ súnú ẹ̀ gan pàápàá òun ni irú àwọn ẹni irú wọn wà gbogbo àwọn pásítọ̀ tó ń ṣe scammer ńkọ́ gbogbo àwọn pásítọ̀ tó ń jalè ńkọ́ ṣórúkọ èṣù náà lò ṣe báwọn tún máa ń bú èṣù ni ṣé wọn lórúkọ sátánì orúkọ Ọlọ́run yìí náà ń lò torí ẹ̀ this woman is a big scammer olè gbogbo àwọn pásítọ̀ tó ń jalè tó ń forúkọ Ọlọ́run kò sí àníkàtì wá rí nǹkan ẹyọ kan ṣo òun náà lọ fi mú àwọn ọmọ ọlọ́mọ tán lọ fi wọn sínú páńpẹ́ pé kí gbogbo ayé òótọ́ ni o ìyẹn ọ̀dẹ̀ ẹni tán bá ti kó fún ẹ lọ ó máa nítorí pé wọ́n lọ sí radio station tó wá jẹ́ small radio station kò ń ṣe trace kò ń ṣe ti Èkó kò ń ṣe ti big one kan ní Ìbàdàn èyí tó jẹ́ private one bí ìgbà tó lọ sọ́dọ̀ Oríyọmí gan tó tóbi jù yẹn gan lọ tí Yínká Ayéfẹ́lẹ́ gan tóbi ju tìbí tán lọ gan lọ torí pé wọ́n ní insider Ọlọ́run ò ní fún yín ṣe ẹ ní rí àríyànjò ẹ ní rí bàjẹ́ ẹ ń gbìyànjú ni bọ́ Ọlọ́run ò ní fún yín ṣe kẹwàá wo nǹkan tí Chief Sunday Igboho Òòṣà tó ń sọ tí gbogbo wa náà tá à ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwa tá wà nílùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nínú ẹ̀ torí ẹ̀ làwọn èèyàn ṣe jí especially àwọn tó wà nílùú òyìnbó tí àwọn kan tó wà ní Nàìjíríà tó ń wò wọ́n bí ìgbà tó jẹ́ pé iṣẹ́ ọ̀hún níṣẹ́ ò ká wọn lára condition tó ń wà ní ẹ jẹ́ ká wá lọ wo fídíò yìí ẹ má ṣàlàyé share fídíò yìí ẹ bá wa like God bless you now. To America is even worse. New York. How long have you been in America? Close to a year now. There's no job with 4 children. No job, nothing, no place to live. We used to go to church, to go to mosque, to beg for money, for food for our children. Now they don't want to take them in school. Do you have legal papers to stay in America? I don't have legal paper. Right. I don't have legal paper. I left Nigeria with frustration. I get to America, it's even worse. Look at my kids. Please, we need home. We need home. You need a home. Our children need to go to school. In Africa, those children, they don't want them to go to school. They want them to go for Arabic school. At the tender age, they'll give them to man. Do you think you'll be able to stay in Canada? I can work. I'm an African woman. If I see job, I will do it. I want to take care of my children. I want better life for children. Steps from Canada. These migrants are powerless. They will be arrested. If they are refused status in Canada, they won't get back to America. They'll be sent home to the countries they left. Canada is urging them to apply at the official border, the front door, but it's holding the back door open. And for migrants, that means at least 1 foot in. No. New York. How long have you been in America? Sherry, kí ni mo fẹ́ sọ ńbẹ̀ ni pé ẹ wo irú nǹkan tí gbogbo wa ń sọ àti nǹkan tí Chief Sunday Igboho tó ń sọ. Ìyà ń jẹ àwọn èèyàn. Ẹlòmíín wà nílùú òyìnbó kò ní pépà. Iṣẹ́ tó worst jù ẹ jẹ́ ká tiẹ̀ sọ wípé ẹni tí ò ní tó ń ta newspaper. Àwọn kan wà ní àwọn ìlú kan tó jẹ́ wípé àwọn máa lọ gbà lọ́wọ́ àwọn tó máa ń jà fún shop. Wọ́n máa kó fún àwọn náà. Wọ́n máa dúró ní bọ́n ṣe máa ń tà ní Nàìjíríà yẹn. Àwọn ọmọ Nàìjíríà náà tún mọ́gbọ́n yẹn wà o. Kán lè rówó láti fi jẹun, kán tiẹ̀ lè rówó because wọn ò ní pépà, wọn ò ní ìwé tán lè fi ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ń bẹ̀rù láti gbé ìwé ẹ̀ sílẹ̀. Irú àwọn yẹn, wọ́n máa wá tiraka, wọ́n máa ta pépà yẹn, oye tán bá pa, òun náà máa jẹun nínú ẹ̀. Ẹni tó bá gbà wọ́n sílé, inú ẹ̀ náà lòun náà máa gbà. Ìyẹn lẹ máa fi rẹ́lòmíì pé ìwọ̀n ọdún kan tó bá dé lóyìnbó gan pé tí lè rọ́wọ́ yọ sí Nàìjíríà wípé ẹ gbà ń bẹ̀ yẹn. Torí nǹkan tóun náà ń go through. Náà brother mi àti sister mi, ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn á wá gbọ́
wípé ọ̀rọ̀ Yorùbá nation yìí ó ń lọ, kò wá ní irun pánu pìsẹ̀ síbẹ̀ wípé ìrọ̀rùn ikú ni ìrọ̀rùn ẹyẹ. Ṣé nínú owó pépà 10 kọ́bọ̀ ẹ̀ ṣé òun náà ò ní dá síbẹ̀? Ẹ mọ̀ pé òun náà ládájọ́ tán wá sọ di owó òmìnira. Ó lè jẹ́ pé ẹni tá à ń sọ ẹni kó bọ́ta kó wá fi gbogbo ìgbésí ayé ẹ̀ búra sí pé ṣé 10 kọ́bọ̀ ẹ̀ wà nínú owó yẹn. Tó dẹ̀ jẹ́ wípé ó mọ nǹkan tán fi ṣe, ó mọ nǹkan tán fi rà, ó mọ nǹkan tán fi ṣe, bọ̀ torí pé kó lè bá ba ọ̀tá àwa ọmọ Yorùbá nínú jẹ́, ká lè máa rí ká lè fojú olóore gúngi, ká lè máa wo àwọn pípù yẹn gẹ́gẹ́ bí èèyàn aburú, ká lè máa wò wọ́n pé ó lè ní wọ́n. Ṣé mọ̀ ipá the end of the day náà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà padà sọ̀rọ̀, òótọ́ dẹ̀ ló sọ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ láìkì ìrìn àjò ọ̀rọ̀ Yorùbá nation yìí, ó láìka kúrò nínú oko ẹrú, but Ọlọ́run má jẹ́ kí ká fẹ́ràn owó ju ìran wa lọ, nǹkan tó tún ṣe yẹn díẹ̀ ń bẹ nìyẹn. Gbogbo tó yẹ kó rí bẹ́ẹ̀ mọ̀ láti ilẹ̀ wípé fake ni woman yìí ló gbé sọ́wọ́, tí ò bá tiẹ̀ mọ̀ ó tètè mọ̀ nígbà táwa yẹn náà mọ̀, but torí pé gbogbo àwọn nǹkan tó ń fún gbogbo kí ìyẹn ti lọ náà ṣá, ìyẹn ti lọ. Bó ṣó yẹ kó rí bẹ́ẹ̀, òótọ́ lẹ gbọ́ lẹ́nu ẹ̀ lẹ́yìn ìgbà tó kúrò lọ́dọ̀ ẹ̀yin, òótọ́, kò tún sí òótọ́ mi yàtọ̀ sí nǹkan tí ó yẹ kó rí bẹ́ẹ̀ tó sọ. Kò tún sí òótọ́ ń bì kankan mọ́. Nǹkan táwa náà dẹ̀ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. Ṣémi nìkan ni mo sọ ni? Ṣáwa nìkan la sọ ni? Kò ń ṣe pé bóyá torí pé jà dé láàrin wọn ni. Brother mi and sister mi, ẹ̀yin tẹ́ bá ń comment. No, kí ló tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀? Kíní kan, àló ń ba nǹkan jẹ́ ni, torí pé ó ń ba nǹkan jẹ́ nǹkan tá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ní yá. A dẹ̀ fi ń ṣí àwọn èèyàn, a fi ń ṣí wọn níyè. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ àwọn kan náà wípé fòdẹnu, ìgbà kan á kọ́ fòdẹnu fún wọn. Mo fọlọ́run búra fún yín, àwọn bàbá yìí náà ni. Mo Chief Sunday Igboho yìí náà ni. Ẹ má bu, ẹ fílẹ̀, bóyá ó ní nǹkan tó fẹ́ ṣe ni, bóyá kinní kan ni. Àbá ti bẹ̀rẹ̀ sí ní máa jáde fún tipẹ́tipẹ́, àwọn ẹni yìí ni. Ta ló wá ń da nǹkan rú, ta ló ń tún nǹkan ṣe? Question ni mo béèrè. Ìyá mi àti bàbá mi, mo ti ní mi ò ní fẹ́ jẹ́ kí fídíò yìí gùn. Èyí tó bá kù àti máa tẹ̀síwájú. But gbogbo wa ni Igboho o, gbogbo wa ni Igboho. Bí ọ̀rọ̀ Yorùbá nation bó dẹ̀ ṣe rí, àwa kan ò lọ́wọ́ ń bẹ o. Tàbá ni gbogbo wa là lọ́wọ́ ń bẹ, gbogbo wa là lọ́wọ́ ń bẹ. Bí ìrìn àjò yìí ṣe dà yìí, gbogbo wa là lọ́wọ́ ń bẹ. Bọ̀ àwa kan ò lọ́wọ́ ń bẹ, àwọn kan ló lọ́wọ́ ń bẹ. Bí ìrìn àjò yìí ṣe dà yìí, àwọn kan ló lọ́wọ́ ń bẹ. Bó ṣe dà yìí, àwọn kan ló lọ́wọ́ ń bẹ. God bless you. Ẹ jẹ́ ká wo ijó Chief Sunday Igboho ká tó máa mẹ́tò wálé. Ẹ má gbàgbé láti bá wa like, láti bá wa love. Ẹ̀yin náà fi comment yín sílẹ̀. God bless you. One love. Bye for now. Ẹ máa rí ijó yẹn, pé bàbá ń kó mọ́lẹ̀ ní pé Ọlọ́run ni, ẹ ṣáà rí pé Ọlọ́run náà ni Ọlọ́run ni máa yìn, Ọlọ́run náà ni. Ebó òun gan, àwọn ṣe fàájì tí wọ́n ní, ṣáwọn ọmọ ìpèrò ọjọ́ ní ìmàjètè, aláṣẹlẹ̀ làbọ̀ abáṣẹ́. Àṣẹlẹ̀ làbọ̀ abá, bọ̀ ọ́ mọ̀ wípé ọ̀rọ̀ àwọn tó sọpẹ́ ní bíbá òun náà ṣe rọra ṣe bọ̀ àwọn èèyàn ọmọ mi ni, òun náà dẹ̀ la ṣe ń lò lọ yìí. Ọlọ́run ló ṣe ohun gbogbo, ẹ̀dá kan lè máa tiraka. Níwòyí 2 weeks ago, bàbá yìí ò mọ̀ wípé wọ́n máa pe òun sọ̀rọ̀ ìwéré ilé o. Kò mọ̀ wípé wọ́n máa pe òun sọ̀rọ̀ ìwéré ilé tó dẹ̀ dáhùn, tí ò sọ pé kí ni ẹ̀yin afibiṣólóore, ẹ̀yin aláìmọ̀ kí n tún wá dìde fún yín. Ìgbà tí mo wà ń Kútọ̀ ni, bẹ́ẹ̀ ń pè mí ní Sunday Kútọ̀ ni, èèyàn mélòó gan ló dìde? Àbọ̀báyé gan, ṣé bàbá Sunday Igboho gan mọ̀, but torí wípé iṣẹ́ tí a rán máa yìí, iṣẹ́ tó rán èmi àti yín ká wá ṣe ni. Torí pé wòye 5 years ago, èmi àti yín àmọ́ ipa fẹ́ nífẹ̀ẹ́ ìran àwa náà, nífẹ̀ẹ́ ìran wa náà ni. Torí èèyàn kan ò kí ń dágbó ṣe ọ̀mí ìmọ̀bọ́ yìí máa ń pe nǹkan yẹn, èèyàn kan ò kí, àwa ni Igboho sẹ̀, gbogbo wa pátápátá ni Igboho. Torí pé a gbà fún, a dẹ̀ fẹ́ bá fọwọ́ so ọwọ́ pọ̀, kọ́ Ọlọ́run lè jẹ́ ká ètè débi tá à ń lọ pẹ̀lú ìrọ̀rùn.
Onitiri sọ wípé ó ti sú ẹ, gbà fọ́gá ẹ̀. Jẹ́ ká bẹ́ẹ̀ sọ wípé kò gbà fọ́gá ẹ̀, tó bá dẹ̀ gbà fọ́gá ẹ̀ má di àwọn ọmọ Yorùbá lọ́wọ́ mú. Mo fọlọ́run búra Ìgbòho mi ò rírí Ọlọ́run rí. Òótọ́ ni mo fẹ́ sọ fún yín o, kí Onítìrí wá bẹ Ìgbòho ní ọ̀la pé èṣù ni Sátánì ní kinní kan káwọn jọ ṣe, torí pé Ìgbòho nífẹ̀ẹ́ ìlú ẹ̀. Ìgbòho tó máa bẹ̀ fún, ó máa bẹ̀ wá fún ni, níbi tó mọ ọkùnrin yìí, níbi tó lọ́run kẹ́dé. Ó tún wá èèyàn rírú Ọlọ́run rí o, ara èèyàn náà la máa ti máa rí iṣẹ́ Ọlọ́run ṣá. Gbà fún ọ̀gá ẹ, gbà fọ́gá ẹ, kó dẹ̀ jẹ́ kí kógun kó mí, kó ṣe nǹkan tọ́lọ́run bá rú ẹni tẹ̀dá kó ṣe fọ́ọ̀mù. Gbogbo èyí tó ń ṣe yìí irọ́ ló wà ń bẹ̀. Àyàfi tó bá sọ bẹ́ẹ̀ pé mo gbà fún ẹ o, mo káwọ́ mi sókè, mo gbà fún ẹ, ọ̀gá mi ni ẹ́. Tó bá sọ kí n gbẹnu mi sọ tàbí báwo ló ṣe ń pè. Ṣé Onítìrí sọ pé mo káwọ́ sókè o, mo gbà fọ́gá mi, ọ̀gá mi ni Ìgbòho. Gbogbo àwọn nǹkan tó wá play fún wa náà, gbogbo àwọn nǹkan oríṣiríṣi tó wá sọ. Gbà fọ́gá ẹ. Kò sí bí ilé-iṣẹ́ máa wà téèyàn ò ní gbà, bọ̀ torí pé ò fẹ́ gbà fọ́gá ẹ, ìwọ fẹ́ jọ̀gá. Ọ̀dẹ̀ ní kó má wàá ṣọ̀gá gan tó wáyé pò wà lórí òtítọ́. Bọ̀ níbi tó dé, níbi tọ́rọ̀ ìdè, Dúpẹ́ Onítìrí ìyàwó ilé Tabíọ́lá, gbà fún ọ̀gá ẹ̀. That's all. Sáré jàre bàbá wa, ọ̀gá ojú wa. Bàbá lókè ló parí iṣẹ́ náà. Òye. You can imagine. You can imagine. Now, mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì wípé a kú bójú ọjọ́ ṣe rí, òun wa ká máa continue lọ bá ìbọn tẹ̀, òun ní ká jẹ́ rán pẹ́lẹ́nu bọ̀ gbòǹgbò ọ̀nà fún ni ò jẹ́. Mo kí ẹ̀yin ya, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò ìpè a kú bójú ọjọ́ ṣe rí. Èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show, ààyè ọpẹ́ yọ. Ṣé ọlọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run, ààyè ọpẹ́ a máa yọ fún wa. Níbikíbi tí ẹ bá ti ń wò mí, ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi kò ní di lágbára lọ́wọ́ Ọlọ́run. Èmi náà wá ní ṣìwí, ẹ̀yin náà wá ní ṣìmí gbọ́. Mo bí Ọlọ́run wípé kí a máa ní ọjọ́ rere ní gbogbo wa. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ máa ń bá wa share ètò wa. Mo dẹ̀ kí ẹ̀yin tí ẹ máa ń bá mi like ẹ̀ náà. Mo kí ẹ̀yin tí ẹ máa ń bá wa fi comment sílẹ̀. Mo mọ̀ ọ́ lóore o, Ọlọ́run ní jẹ́ kó jẹ́ yìí nìkan. Ẹ ṣé gan ni, God bless you, one love. Bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.